Ẹ kálẹ́ ní gbogbo bí tẹ́ẹ̀tì ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò níbi tí a ti máa ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Booth. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a fi ẹnu ẹ̀kọ́ kẹta apá kejì ìwé yìí àfikún bí kan tí a mọ̀ sí hyperbolic functions. A dẹ̀ ń gbé àdéhùn pé a máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ eléyìí tí ó kàn tí a mọ̀ sí ẹ̀kọ́ kẹrin nínú apá kejì ìwé yìí. Ọ̀jọ̀gbọ́n fẹ́ máa ṣàlàyé determinant. Ẹ rí i pé àwa tá a ti ń bá ẹ̀kọ́ náà bọ̀ tipẹ́tipẹ́, pàápàá jùlọ àwa tá ń tẹ̀lé UTME series wa ni o àtàwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì yìí. Ẹ rí i pé a ti ṣàlàyé determinant tẹ́lẹ̀ o. A sọ fún wa ipe tá a bá ní determinant, nọ́mbà kan gbòógì ni o tó jẹ́ pa lè fàyọ látara kíni o, látara square matrix. So tí bá ń sọ nọ́mbà kan gbòógì ni tá a lè fàyọ látara square matrix. Ẹ rí i pé a ṣàlàyé fún wa pé determinant tá a máa ń kọ báyìí bóyá det A tàbí ká kọ báyìí tó bá jẹ́ pé mi bá jẹ́ matrix, so tí bá ń tó wá jẹ́ 2x2, a ti mọ̀ pé a lè mọ wá determinant square matrix lásán. Kí là ń pè ní square matrix? Square matrix ni matrix tó yẹ pé row àti column wọn jọ dọ́gba, size row àti size column tí wọn jọ dọ́gba. Gẹ́gẹ́ bí àpèjúwe 2x2, 3x3, 4x4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ti yẹ bá wọn. Àwa mọ̀ ipe square matrix yìí nìkan la lè mọ wá determinant wọn. Gẹ́gẹ́ bí àpèjúwe, ẹ rí i pé tó yẹ pé bá ní square matrix kan báyìí 5, 2, 3, 4 gẹ́gẹ́ bí àpèjúwe. Mo ní tá bá fẹ́ find the determinant eléyìí, kí la ṣe? Mo lá máa multiply element tó wà ní first diagonal 5 times 4 minus èyí tó wà ní second diagonal. First diagonal eléyìí, first diagonal, second diagonal. So tí bá so 3 times 2 yóò máa fún wa ní 20 minus 16 ṣe 14. Náà tá a kọ́ sẹ́yìn náà ni pé kí ni o, a máa sọ pé matrix kan wà singular. Táì pé determinant matrix yẹn o, tó bá lọ fún mi ní kí ni o, tó bá lọ fún mi ní 0, a dẹ̀ ṣàlàyé, kódà a ṣàlàyé law of zeros tó yẹ pa lè lò láti fi mọ wá determinant 3x3. Ṣùgbọ́n yẹ kó yà wá lẹ́nu ipe tá a bá wo inú ìwé ọ̀jọ̀gbọ́n yìí, apá kẹrin àtàpá karùn-ún, ẹ rí i pé tó wà bẹ́ẹ̀ ní kí ni o, determinant àti matrices. Ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n gbé determinant síwájú matrices, kí ló fà? Ẹja ṣàǹfààní kan bẹ́ẹ̀ o. So nínú ìdí tí ọ̀jọ̀gbọ́n tó fi gbé kí ni o, tó fi gbé determinant síwájú matrices òun náà ni pé tó bá jẹ́ pé a bá ń tò tàbí tá a bá fẹ́ mọ pìtàn bí linear algebra ṣe wáyé. Ṣé pé linear algebra tá a bá gbàgbé òun náà ni agbọ́nrin ìṣirò kan tó ní í ṣe pẹ̀lú linear equation, bóyá vector ni o, matrix àti báwọn. So ní linear algebra, in tí ìtàn kọ́kọ́ kàn òun náà ni kí ni o, òun náà ni determinant. A já sí pé determinant ṣàgbà matrices. So ti yé báwọn. Ẹ rí i pé kí ni o, àgbà wọn ní tíntín ló fi jù mí lọ, kò ṣeé ṣe kí ni o, kò ṣeé bù dànù. A já sí pé nínú ìdí tó yẹ pé ọ̀jọ̀gbọ́n fi kọ́kọ́ gbé determinant síwájú níbi iṣẹ́ tí wọn, níbi ìwé wọn nìyẹn. Sínú àwọn ìdí mi náà ni pé kí ni o, determinant yóò ṣe kí ni, ó níwúlò púpọ̀ láti fi lè mọ wá system of linear equation wa. Tá a bá gbàgbé tá a bá ní system of linear equation gbà tá a ṣe, òun náà ni pé tó bá yẹ pé mo ń bùkátà láti wá variable méjì àbí tó ju méjì lọ papọ̀. Ṣé ẹ pé nísìn a ti mọ̀ pé tá a bá nírú nǹkan báyìí linear equation ni o, ṣùgbọ́n ṣe kí ni o, a ní variable kan. Bó ní tó yẹ pé bá ní x plus y is equal to 5, ẹ rí i pé linear equation lélẹ́yìn náà variable sì ti pé méjì. A dẹ̀ sọ fún wa pé ká tó lè ní unique solution, a já sí pé tí n bá ní kí ni o, tí n bá ní equation tó jẹ́ pé variable méjì mo ní, in tí ó mọ̀ mú mi ní unique solution náà ni pé kí n mọ̀ ní equation méjì náà. Tó bá jẹ́ pé a nírú nǹkan báyìí náà báyìí, ó ti di system of linear equation. Equation kan lélẹ́yìn, equation kan ni dàdàngọ́mì náà, ó ti di system of linear equation. Wá di system of linear equation yìí o,
a lè lo determinant láfi mọ wá o gẹ́gẹ́ bá ṣe mọ rí lónìí bí Cramer's rule àtàwọn kan báwọn ajá sí pé nínú ìdí tọ́jọ̀gbọ́n fi gbé determinant síwájú matrices nínú ìwé wọn náà pé kí ni o toró òun ṣàǹfààní ó rọrùn púpọ̀ láti fi lè ṣe kí ni o láti fi lè mọ tán àwọn ìṣòro kéékèèké tó ti máa tọ́jẹ́ pé ọmọ gan lè mọ kojú níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ rí i pé àwọn ọmọ tó bá wà níbẹ̀ bíi primary 5 àbí primary 6 ẹ̀ pé àwọn náà mọ̀ sí simultaneous equation ajá sí pé a lè kọ́ wọn náà bí wọ́n ṣe mọ̀ ṣe kí ni o bí wọ́n ṣe mọ̀ lo determinant láti fi wá simultaneous equation bó ṣe ẹ̀ ṣeé ṣe pé wọn ò ní tí ì mọ kọ́ matrices gbogbo ìgbà yẹn inú àwọn ìdí kan náà tún nìyẹn inú ìdí mìíràn náà ni pé kí ni determinant yìí wá ṣàǹfààní o lágbọ́n ní geometry o àwọn ìwúlò wọn wọ̀ púpọ̀ a lè mọ lò wọn láti fi mọ wá àwọn areas àbí volumes gẹ́gẹ́ bá ṣe mọ rí tá bá dé ibi vector so nínú àwọn ìdí tí ọ̀jọ̀gbọ́n ṣe kí ni o tí ọ̀jọ̀gbọ́n fi tì í síwájú nìyẹn ọ̀jọ̀gbọ́n á ní lẹ́yìn ìwé yìí o lẹ́yìn ẹ̀kọ́ yìí o a máa mọ̀ bá ṣe lè mọ expand 2x2 determinant bá ṣe lè mọ lò láti fi mọ wá simultaneous equation eléyìí tó bá ní 2 variables so ti bá tún ṣe lè mọ expand 3x3 determinant bá tún ṣe lè mọ lò bákan náà láti fi mọ wá 3x3 simultaneous equation tó ní 3 variables pẹ̀lú pa máa lo kíni o a máa lo 3x3 determinant a tún mọ̀ bá ṣe lè mọ̀ bóyá simultaneous linear equation wà consistent àbí kò wà consistent a sì kọ́ nípa àwọn òfin oríṣiríṣi eléyìí tó ṣe kíni o eléyìí tó rọ̀ mọ́ determinant jẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní frame aláọkọ ọ̀jọ̀gbọ́n sọ fún wa ó láti mọ̀ bá a ṣe lè mọ solve simultaneous equation nù bóyá pẹ̀lú elimination ni o tàbí substitution ni o tàbí graphical ṣùgbọ́n elimination lọ́jọ̀gbọ́n dákọ̀ ẹ̀ẹ́dì gbọ́ ní tọ́wọ́ ẹgbẹ́ bá nírú nǹkan báyìí 2x plus 3y plus 2 is equal to 0 3x plus 4y plus 6 is equal to 0 tẹ́lẹ̀ yìí wá jẹ́ equation 1 tẹ́lẹ̀ yìí jẹ́ equation 2 ẹ̀ẹ́dì pé tá a bá fẹ́ wá tá a fẹ́ ṣe tá a fẹ́ wá tí x àti y ó máa jẹ́ pẹ̀lú elimination method wá bí báyìí ṣe pé n ta sọ ni pé àkọ́kọ́ wò pé kí ni variable tá a fẹ́ eliminate náà so ti bá kí ni variable tẹ́ fẹ́ eliminate náà máa sọ fún wa pé variable tẹ́ fẹ́ eliminate yẹn o mọ̀ kọ́kọ́ jẹ́ kí ni o coefficient wọn papọ̀ so ti pé tẹ́ bá ṣàkíyèsí nínú tí ọ̀jọ̀gbọ́n fẹ́ eliminate bí báyìí tó nítòótọ́ a lè eliminate s èyí tó bá wà dẹ̀ sì lè eliminate y ìtumọ̀ náà ni pé àkọ́kọ́ eliminate s ká fi mọ y so ti bá tàbí ká eliminate y ká fi mọ ẹ ṣùgbọ́n ní ìwé yìí y ní ọ̀jọ̀gbọ́n eliminate o ká lè mọ bá tí wọ́n ṣe lọ ẹ jẹ́ ká náà eliminate y wọ́n ní kẹ́ tó lè eliminate yẹn o wá wo coefficient y ní equation alákọ̀ọ́kọ́ àti equation ẹlẹ́ẹ̀kejì so ti ẹgbẹ́ tá bá ṣàkíyèsí coefficient y ní equation 1 3 coefficient ní equation 2 4 wọn ò papọ̀ ajá sí pé a lè ti eliminate ká tó lè eliminate coefficient tí wọ́n gbọ́dọ̀ papọ̀ ní equation 1 àti equation 2 bóyá ní coefficient wọ́n ti wá papọ̀ tí wọ́n bá ti papọ̀ òun náà ni pé mo ní rice ẹ̀yin náà lẹ́wà rice àtẹ̀wá wà jọ ń wà méjèèjì ń jẹ èmi tí mo ní rice mo ní rice àtẹ̀wá sì ń wù mí jẹ ẹ̀yin tẹ́yin náà lẹ́wà ẹ̀yin náà ní rice àtẹ̀wá sì ń wù mí jẹ àbùkátà láti dára láàmú mánà ẹ̀yin bu ẹ̀wà díẹ̀ fẹ́mi kémi náà ṣe kí ni o kémi náà bu rice díẹ̀ fún yín àbí àti pé tí má fẹ́ kí coefficient equation 1 àti equation 2 yóò dọ́gba àárín ilé dára mi láàmú màá máa multiply in tó jẹ́ coefficient equation 2 pẹ̀lú equation 1 in tó jẹ́ coefficient equation 1 pẹ̀lú equation 2 mọ̀ fọ́rẹ̀ ẹ̀yin ní rice ẹ̀yin ó mọ̀ gbẹ̀wà ajá sí pé tẹ́ bá jọ ṣe pàṣípàrọ̀ báwọn jọ jẹ rice àtẹ̀wà ọ̀yà pé tá bá multiply rẹ̀ ilé ọmọ á jẹ́ kí ni o 8x plus 12y plus 8 is equal to 0 àbí 9x plus 12y plus 18 is equal to 0 kí lẹ ṣàkíyèsí coefficient ti dọ́gba o wọ́n ti jọ jẹ rice àtẹ̀wà lẹ́yìn rẹ̀ àwa eliminate àkọ́kọ́ náà ẹ mọ́ gbàgbé coefficient wọn gbọ́dọ̀ papọ̀ tí coefficient wọn bá ti papọ̀ tán ẹ wá ṣe eliminate wọn ẹ wá wò pé ká tó lè eliminate kí láṣẹ sáà máa add náà bá máa subtract níwọ̀n tí mo sọ fún àgbà yìí náà ni pé tó yẹ pé quantity tó wà ní equation 1 àti equation 2 bá papọ̀ ẹ mọ̀ subtract ni tí quantity yẹn ò bá papọ̀ ẹ mọ̀ yọ wọn kó nu ara wọn bóyá
plus plus minus minus pé nǹkan kan náà a máa subtract náà so ti bá ṣùgbọ́n táyé pé equation 1 jẹ́ ó jẹ́ positive tí equation 2 jẹ́ negative àbí equation 1 jẹ́ negative equation 2 jẹ́ positive tí wọn ò jọ ní quantity kan náà báwọn a máa ṣe kí ni o a máa rò wọ́n papọ̀ ni o pé tẹ́ bá ṣàkíyèsí eléyìí positive ló wà ní equation 1 equation 2 náà nǹkan positive ni ajá sí pé kí làá máa ṣe a máa subtract ajá sí pé tí n bá subtract báyìí bẹ́ẹ̀ mo subtract equation 2 mi kó nu 1 àbí 1 kó nu equation 2 ẹ rí i pé kankan náà ni màá máa get you ilé ọmọ fún mi ní kíni 9s minus 8sx àbí 12y minus 12y is 0 àbí 18 minus 8 tó ti bá plus 10 is equal to 0 ajá sí pé s mi ọmọ jẹ́ kíni o minus 10 mo ti wá mọ s màá máa fi wá y màá sọ pé put x is equal to minus 10 in equation 1 ọ̀yà tàbí mo lè fi sí equation 2 náà equation tó bá wù mí nǹkan kan náà ní mo get ẹ pé equation wa mi sọ pé 2x plus 3y plus 2 is equal to 0 ilé ọmọ á jẹ́ kí ni o 2 minus 10 bí tí n bá 3s máa gbé minus 10 ṣe plus 3y plus 2 is equal to 0 minus 20 plus 3y plus 2 is equal to 0 minus 20 plus 2 yóò mọ jẹ́ minus 18 plus 3y is equal to 0 so ti yé bá minus 18 is equal to minus 3y y ọmọ á jẹ́ kí ni o minus 18 minus 3 tí ó mọ jẹ́ 6 ajá sí px mi ó mọ jẹ́ minus 10 y mi ó mọ jẹ́ kí ni y mi ó mọ jẹ́ 6 torí tá a bá tún fi sí gan náà ẹ rí i pé a get 0 ṣe pé 2 times minus 10 yóò jẹ́ minus 20 àbí minus 23 times kí ni y mi 6 minus 20 plus 18 minus 2 minus 2 plus 2 0 ẹ rí i pé yóò bá méjèèjì ṣiṣẹ́ náà tẹ́ bá fi sí iná lọ́jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n àní eléyìí rọ̀jú láti ṣe kò le rárá bó wá ní tó wáyé pa bá kó lákòótán ńkọ́ ṣe pé mo sọ fún wa pé kí ni o gbogbo pé ká máa lo nọ́mbà tá a máa ṣeun ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló ti dùn mọ́ ìṣirò gan pàápàá tẹ́ bá fẹ́ mọ ronú ìṣirò á máa ronú rẹ̀ lákòótán tá a bá fẹ́ ronú òfin kan ẹ pa ṣàlàyé bí complex number náà ẹ pé gbà tá a fẹ́ proof de Moivre's theorem tá a lo mathematical induction á wò bóyá ó bá n is equal to 1 ṣiṣẹ́ àwa assume pé yóò mọ ṣẹ́ pé n jẹ́ k láti fi wá wá kí ni o pé n ọmọ jẹ́ k plus 1 mo bóyá bá òun náà ni pé kí ni o nínú ìṣirò ẹ mọ kó nǹkan lákòótán so ẹ gbọ́dọ̀ mọ mú nǹkan lákòótán ẹ mọ generalize nǹkan kan torí tó bá ṣiṣẹ́ fún nǹkan kan bóyá nǹkan ṣiṣẹ́ fún nọ́mbà kan kò túmọ̀ sí pé yóò mọ ṣiṣẹ́ fún gbogbo nọ́mbà tẹ́ ń consider ní set yẹn lọ́jọ̀gbọ́n á fẹ́ ṣe kí ni pé ọ̀yà ẹ mọ̀ jà lo nọ́mbà mọ́ yín tá a ṣe yìí ẹ jẹ́ á ṣe láì tiẹ̀ lo nọ́mbà náà ọ̀yà ọ̀jọ̀gbọ́n á ní kápá bá nírú nǹkan báyìí o a1x plus b1y plus d1 is equal to 0 kápá pélé ní equation 1 a2s plus b2y plus d2 is equal to 0 tẹ́sí pélé ní equation 2 so ti yé báwọn kápá tó fẹ́ eliminate y bí báyìí náà ẹ mọ́ gbàgbé òfin kí n tó lè eliminate variable kan coefficient tí wọ́n gbọ́dọ̀ papọ̀ kí ni coefficient y ní equation 1 b1 coefficient ní tó bá multiply unknowns ẹ̀yin tó multiply 1 bí báyìí b1 ni o ní tó multiply rẹ̀ ní equation 2 b2 ni o ajá sí pé coefficient wọn ò tí ì papọ̀ kí ni wọ́n máa mú ọ papọ̀ equation 1 ní rice equation 2 lẹ́wà wọ́n dẹ̀ fẹ́ jọ rice wọ́n fẹ́ jọ jẹ rice àtẹ̀wà kí ló wọ́n fi lè jọ jẹ́ òun náà ní pé fún alákọ̀ọ́kọ́ ní rice kẹfẹ́lẹ̀ kejì lẹ́wà kó ń kálukú sinmi tó ti bá ajá sí pé tá a bá multiply ilé ló máa jẹ́ a1 b2x plus b1 b2y plus b2 d1 is equal to 0 wọ́n multiply b2 pẹ̀lú táàmù yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan ni ilé ọmọ jẹ́ a2 b1x plus b1 b2y plus b1 d2 is equal to 0 ẹ ṣàkíyèsí o ẹ rí i pé wọ́n ti dọ́gba o wọ́n ti jọ jẹ ráìsì àtẹ̀wà kí láwọn ṣe tá máa rò papọ̀ ní àbá máa yọ wọn kúrò a máa yọ wọn kúrò mo ní tọ́wọ́ pé quantity yẹn bá papọ̀ ẹ mọ̀ yọ wọn kúrò ni o ọ̀yà ẹja yọ wọn kúrò mi báyìí so ti ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o tẹ́ bá yọ wọn kúrò yọmọ jẹ́ a1 b2 x minus a2 b1 x b1 b2 minus b1 b2y ilé yóò gera wọn so ti bá ilé náà jẹ́ kí ni o plus b2 d1 minus b1 d2 is equal to 0 ẹ pé tẹ́ bá ṣàkíyèsí nǹkan kan dọ́gba láàrin àwọn dàdàngọ́mì yìí ò tí ń ṣe x ajá sí pé mo lè sọ pé a1 b2 minus a2 b1 x àbí
plus tàbí mo lè gbé lẹ́yìn náà jáde yóò mọ jẹ́ kí ni o minus b2 d1 plus b1 d2 tó jẹ́ pé tí n bá tún ń kọ ilé ọmọ jẹ́ kí ni o b1 d2 minus b2 d1 so ti ẹgbẹ́ tí n bá mú x mi tí mo fi ṣe subject of the formula kí ni dá x dúró eléyìí o kí làjọṣe tó wà láàrin wọn multiplication mọ́ tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe m of the five ajá sí pé ọjọ́ x equal to b1 d2 minus b2 d1 divided by a1 b2 minus a2 b1 eléyìí ni ó mọ̀ fún wa ní x rí pé tá a bá wá ọ̀jọ̀gbọ́n ní kí ni o a mọ̀ get answer fún x níwọ̀n gbà tí kí ni o tí denominator mi ò bá ti jẹ́ 0 mo bá mọ̀ dí mo ti mọ̀ pé tó wáyé pé denominator mi bá jẹ́ 0 kí lélẹ́yìn ọmọ fún wa undefined ni o so ti wá a máa get undefined sáà mọ̀ dí bó ṣe jẹ́ undefined so ti yé torí kò sánsà tó jẹ́ fún tó mo ti mọ̀ nísìnyí tí n bá ní 4 divided by 2 mo mọ̀ pé 4 divided by 2 fún mi ń 2 torí tí n bá multiply quotient tó bá yẹ pé àbá ní remainder tí n bá multiply quotient àti divisor mi papọ̀ yóò mọ̀ fún mi ní dividends 4 divided by 2 2 nítorí 2 times 2 ó mọ̀ fún mi ní 4 10 divided by 5 2 nítorí 2 times 5 ó mọ̀ fún mi ní 10 0 divided by 9 0 tẹ́ bá ti ní 0 denominator 0 ni ó mọ̀ fún yín torí 0 times 9 ó mọ̀ fún mi 0 padà bẹ́ẹ̀ ṣe tí n bá ní 9 divided by 0 ṣé 9 divided by 0 kí ni ó mọ̀ fún mi ọyẹ ronú sí ẹlòmíín wò pé ṣé 0 ní irọ́ torí 0 times 0 ni mọ̀ fún mi 9 láti mọ̀ pé ní kí ni undefined so ajá sí pé ní gbogbo ọgbà níwọ̀n ọgbà tí ń tó jẹ́ denominator wọn ò bá ti jódo kí lámọ̀ ni o a máa ṣe kí ni o a máa ní answer fún x wa lọ́jọ̀gbọ́n wa ní irú nǹkan báyìí ergo tún múrú nǹkan mi wá tàbá ní 3x plus 2y minus 5 is equal to 0 4x plus 3y minus 7 is equal to 0 ẹgbẹ́ tó bá yẹ pé pẹ̀lú tọ́jọ̀gbọ́n ṣe ń bí báyìí ni mo fẹ́ lò ṣe é pé léyìí ó dọ́gba pẹ̀lú a1 àbí eléyìí jẹ́ b1 eléyìí jẹ́ a2 eléyìí jẹ́ b2 mo bó ti yé mi báwọn eléyìí jẹ́ d1 eléyìí jẹ́ d2 ajá sí pé tí n bá tiẹ̀ fẹ́ dára mi láàmú pẹ̀lú òfin yìí òun náà ni pé x mi kí ni a1 mi bí báyìí a1 mi jẹ́ 3 kí ni b1 mi jẹ́ 2 a2 mi jẹ́ kí ni o 4 b2 mi dẹ̀ sì jẹ́ kí ni o jẹ́ 3 so tí báwọn ajá sí pé a1 b2 ẹ mọ́ gbàgbé a1 b2 ṣe ń pé òun lọ́wọ́ mi báyìí a1 b2 tó jẹ́ denominator wa minus a2 b1 so tí báwọn yóò máa fún wa ní kí ni o 3 times 3 minus 4 times 2 yóò mọ̀ jẹ́ 9 minus 8 tí ń ṣe 1 ẹ di pé kí ì jẹ́ 0 so tí báwọn ajá sí pé a máa rí answer x wa so tí a máa mọ tí x bá jẹ́ báwọn a máa mọ tí x bá jẹ́ tàbí tí y bá jẹ́ ẹ wá rí o a1 b2 minus a2 b1 tá à ń perí rẹ̀ látàárọ̀ yìí so tí báwọn ó ṣe pàtàkì púpọ̀ nínú simultaneous equation wa kódà tá a bá fẹ́ mọ kọ́ báyìí a lè túlẹ̀ àbí a lè kọ́ báyìí tí ó jẹ́ a1 a1 b2 a1 b2 a2 b1 a1 b2 a2 b1 ajá sí pé a lè kọ́ báyìí tí n bá kọ́ short form báyìí a1 b2 a2 b1 so ti yé báwọn so òun náà ni pé tó wáyé pé n bá fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ padà pé kí n mọ multiply in tó wà ní first diagonal papọ̀ minus in tó wà ní second diagonal so ti yé báwọn arrow báyìí minus eléyìí báyìí ẹ wá rí in tá a ṣe yẹn o so ti yé báwọn òun là ń pè ní kíni o òun là ń pè ní determinant kíní yìí gangan báyìí òun là ń pè ní determinant mọ̀ bí mo ṣe bá ṣe yọ látara kíni o látara system yẹn báyìí so ajá sí pé tí n bá ní 4 2 5 3 ṣẹ̀gbẹ́ tí ń ṣe déédéé eléyìí ṣe déédéé pẹ̀lú a1 b2 a2 b1 ajá sí pé tí n bá fẹ́ wá ìbùkátà láti dára mi láàmú pẹ̀lú tí mo mọ̀ tẹ́lẹ̀ ilé ọmọ ajẹ́ kíni o 4 times 3 minus 5 times 2 yóò jẹ́ 12 minus 10 tí ń ṣe 2 ilé ẹni determinant ẹ dákun ẹ jẹ́ ká di mọ́mọ́ ọ̀pá tí mo tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ ẹ wo irú ọ̀nà tí ọ̀jọ̀gbọ́n ti ṣe kíni o tọ́jọ̀gbọ́n ṣe mú wá
Ọ̀yà eléyìí nǹkan tí bá ní 7463 láì tí dára mi láàmú bóun tí bá fẹ́ wá ń kọ́ màá máa multiply tó wà ní first diagonal papọ̀ 7 times 3 21 minus tó wà ní second diagonal kí ló wà ní second diagonal 4 times 6 24 yóò mọ jẹ́ kí ni o minus 3 mo bí agbára èèyàn yìí bá ẹ rí i pé ìgbà tá a wá mọ̀ tí ṣe ń pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo sí x wa alex wa ẹ jẹ́ ń gbé wa o tó bá yẹ pé yóò dàrú ẹ jẹ́ ń gbé wa níbí báyìí ẹ rí i pé x wa lẹ́ẹ̀kan rẹ̀ àbí ṣùgbọ́n a ti ṣàlàyé ní tí denominator ń jẹ́ a sì sọ fún wa pé kò gbúdọ̀ mọ jẹ́ òdo tó bá jòdo àní fi mọ àní mọ tó jẹ́ láti ibẹ̀ náà ládẹ ṣe kí ni o láti mú ní tí a ń pè ní kí ni o ní tí a ń pè ní determinant láti fa determinant yọ ajá sí pé mo lè ṣe kí ni o mo lè mọ guess ní tí numerator yẹn ó jẹ́ ṣe ń pé denominator lẹ́ẹ̀kan ní a1 b2 minus a2 b1 kí la ní yóò jẹ́ tá a bá fẹ́ kọ́ lágbọ́nrin determinant ṣe ń pé ọmọ jẹ́ kí ni o a1 b2 nígbà pé mo ti mọ̀ pálá ọkọ̀ yìí náà ni pé kí ni o product element tó wà ní first diagonal eléyìí product element tó wà ní second diagonal a2 b1 mo bó ti yé mi máa kódà tó yẹ pé n bá kọ́ báyìí náà tá a bá padà dé àwọn property rẹ̀ ẹ rí i pé a lè kọ́ báyìí láì jẹ́ pé a ní wàhálà kankan ánsà kan náà ní ọmọ fún wa so ti bá ọyà ta ló lè ṣàlàyé tí numerator yẹn náà jẹ bó mo sì lè kọ numerator yẹn náà b1 d2 minus b2 b1 d1 tẹ bá fẹ́ kọ òun náà lágbọ́nrin determinant ọyà tó ní mo ti mọ̀ pé product táwọn aláwọ̀kọ yìí kí ló fún wa product element ní first diagonal yóò mọ jẹ b1 d2 b2 d1 mo bí agbọ́ ayé báwọn so ajá sí pé tí n bá eliminate x báyìí níbi original equation mi tí wọ́n á fẹ́ wá tí y ó jẹ́ kí lámọ̀ get báwọn ó ti ṣe pé mo ti eliminate x mi báwọn kápá bá eliminate x ṣe pé ẹ̀wọ̀ ẹ̀já tún ṣe padà dóyin target lílé bẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ ń ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ fún wa ẹgbà ní a1 x plus b1 y plus d1 is equal to 0 àbí a2s plus b2y plus d2 is equal to 0. Ọ̀yà ká pé mo fẹ́ eliminate x sẹ́yìn pé y la eliminate lẹ́ẹ̀kan ilé ọmọ jẹ́ a2 a1 ṣe bí system yẹn náà mọ̀ kọ́ ṣe system of equation yẹn náà la kọ́ yà bẹ́ẹ̀ ni àṣàṣìṣe. Ọ̀yà ilé náà mọ̀ jẹ́ kí ni o a1 a2x àbí plus a2 b1y plus a2 d1 is equal to 0. a1 a2x ẹgbẹ́ coefficient wọn ti papọ̀ ẹ ti fún aláwọ̀kọ́ ní rice ẹ̀fẹ́lẹ̀ kejì lẹ́wà wọn ti jọ jẹ́ rice àtẹ̀wà plus a1 d2 is equal to 0 ẹgbẹ́ tí bá subtract ilé ọmọ jẹ́ a2 b1y minus a1 b2y plus a2 d1 minus a1 d2 is equal to 0 so tí bá ajá sí ilé ọmọ jẹ́ a2 b1 minus a1 b2y àbí is equal to a1 d2 minus a2 d1 a1 d2 minus a2 d1 ọ̀yà tí bá fi y mi ṣe subject of the formula ńkọ́ ajá sí pé y mi mọ̀ jẹ́ kí ni a1 d2 minus a2 d1 divided by a2 b1 minus a1 b2 tó ti bá minus a1 b2 bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí ṣe é pé denominator yẹn ò tí ì jọta láàkọ́ jẹ́ wọ́n náà kó fi jọta láàkọ́ yẹn ṣe ń pé tí máa wọ́n náà tó fi jọta láàkọ́ ṣe ń pé ta láàkọ́ ń ta ní ni pé a1 b2 minus a2 b1 eléyìí náà ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ ṣe ń pé eléyìí lè jẹ́ kí ni a1 d2 minus a2 d1 over ọ̀yà mo lè sọ pé eléyìí kọ́ mọ jẹ́ kí ni o minus ṣe ń pé eléyìí ọmọ jẹ́ minus a2 b1 plus a1 b2 so yóò wá tó ní mo fẹ́ kó jọ ta láàkọ́ yẹn tí negative bá sì ti wà ní denominator mo lè gbé wá sókè báyìí yóò mọ jẹ́ kí ni o a1 d2 minus a2 d1 divided by what a1 b2 minus a2 b1 ẹ̀pọ̀ ti jọ níta wá yẹn àti mọ wáyé náà so ti yẹn tá ń gbìyànjú láti sọ náà ni pé
tó wáyé pé tí n bá ní a1s plus b1y plus d1 mi tó bá jòdò tó ti yé báwọn so tí a2s plus b2y plus d2 náà tó bá jòdò kí la ní x wọ́n mọ jẹ́ mọ́dára yín láàmú yóò jẹ́ b1 d2 tó ti yé báwọn minus b2 d1 over a1 b2 minus what a2 b1 kò lé rárá o kò lé rárá so ti yé báwọn kí ni y ńkọ́ y náà mọ jẹ́ kí ni o minus tó la fẹ́ kó ṣe déédé pẹ̀lú tìsàlẹ̀ lẹ́yìn náà a1 b2 minus a2 b1 so ti yé ilé ọmọ ajẹ́ kí ni o a1 d2 minus a2 d1 inú ọ̀nà tẹ̀lé mọ́ gbà rántí náà ní pé sẹ́yìn pé x tẹ́lẹ̀ n ti ní coefficient x n ti ní tẹ́lẹ̀ ní kí ni o n ti ní àwọn ní a's so ti yé ajá sí pé tí n bá fẹ́ ṣe pẹ̀lú formula yẹn tí n bá ti kọ a1 b2 eléyìí tó common sáwọn méjèèjì tán so ti yé fún x báwọn yóò máa jẹ b1 d2 minus b2 d1 but fún y òun náà jẹ a1 d2 minus a2 d1 mo bóyá wá báwọn ọyà pápẹ́ bá fẹ́ kọ́ ní agbọ́nrin tí mo ti kàn ń kọ́ ajá sí pé s nísìn ọyà jẹ́ ká kọ́ ní kíni o ẹ jẹ́ ká kọ́ ní determinant form ṣe é pé ní determinant form kí lélẹ́ ọmọ jẹ́ a1 b2 tó ní mo ti mọ̀ pé lẹ́yìn tó fún wa náà ní kíni product element tó wà ní first diagonal a1 b2 a2 b1 ọ̀yà tàbí lè kọ eléyìí náà kí leléyìí náà mọ jẹ́ òun náà mọ jẹ́ kí ni o b1 d2 àbí b2 d1 bákan náà wo eléyìí náà mọ jẹ́ kí ni o minus ọ̀yà denominator ò lè rárá tó eléyìí mọ jẹ́ kí ni a1 b2 mo mọ̀ pé second diagonal ló fún mi leléyìí náà a2 b1 ọ̀yà eléyìí náà mọ jẹ́ kí ni o a1 d2 a2 d1 so ti bá a2 d1 ntí x mi jẹ́ nìyẹn so ti bá ntí x mi jẹ́ nìyẹn ajá sí pé nísìn báyìí mo lè sọ pé x mi ṣe pé nísìn x ló fún mi lélẹ́yìí báyìí àbí x ló fún mi ní ntẹ́lẹ̀ ìjẹ́ báyìí mo lè dá ṣe pé tí n bá dá ntí mo sọ tí n bá dá dàdàngọ́mì yìí wálẹ̀ wá ṣe pé yóò mọ jẹ́ x over b1 d1 b2 d2 so yẹ yín tí mo ṣe níbí báyìí ṣe pé n ta níbí báyìí ni kápẹ́ bá tiẹ̀ pa eléyìí rẹ ní tí mo ń gbìyànjú láti sọ lélẹ́yìí báyìí tí mo fẹ́ mo cross mi ò cross multiply ṣùgbọ́n mo gbé léyìí wá bí báyìí àbí ká tiẹ̀ pé cross multiply náà ṣe pé tá bá cross multiply eléyọ̀ times eléyọ̀ times eléyìí tàbí tẹ́ bá fẹ́ dá yín là mo gbélé yìí nìkan wá ó rọrùn bẹ́ẹ̀ kí n multiply through by tòkè yìí so tí bá ọ̀yà is equal to 1 over a1 b1 a2 b2 so tí a2 b2 y bákan náà ẹ̀wẹ̀ kí ni y ó mọ jẹ́ ní tiẹ̀ ṣe pé mo lè rí y náà ṣe pẹ̀lú bí mo ṣe lẹ́ẹ̀kan yẹn pé eléyìí náà kọ́ wálẹ̀ so tí ṣe pé tó bá wálẹ̀ ajá sí pé yóò mọ jẹ́ kí ni o over a1 d1 a2 d2 mo bá gbọ́ yí báwọn kí ni mo kún báyìí so yóò mọ kún kí ni o minus bẹ̀ta lè gbé minus yẹn wá bí ajá sí pé náà jẹ́ 1 over a1 b1 a2 b2 pé tẹ́ bá ṣàkíyèsí wọ́n ti jọ ní nǹkan kan náà ní kí ni o lẹ́gbẹ̀ẹ́ méjèèjì wọ́n ti jọ ní nǹkan kan náà ní ẹgbẹ́ méjèèjì mo bí ẹ gbọ́ àlàyé tí ọ̀jọ̀gbọ́n sọ nísìnyí so ti ṣe pé nísìnyí ajá sí pé mo lè sọ pé x nígbà pé wọ́n ti jọ papọ̀ ṣe wọ́n ti jọ papọ̀ wọ́n ti jọ ní nǹkan kan náà mẹ́rin ní tó wà ń bí báyìí ní tó wà ń bí báyìí náà so ajá sí pé mo lè sọ pé x tí ó ń jẹ́ kí ni o b1 d1 àbí b2 d2 so ti bá ó ń dọ́gba pẹ̀lú kí ni o minus a1 d1 a2 d2 àwọn méjèèjì dẹ̀ sì ń dọ́gba pẹ̀lú kí ni ṣe ìpá ti sọ pé kọ́mọ jẹ́ a1 b1 a2 b2 ẹ dákun a fẹ́ mú òfin kan yọ ni o tá ń pè ní Cramer's rule so ti bá so wẹ́n gbé tẹ́ bá ṣàkíyèsí variable kọ̀ọ̀kan à ń divide wọn pẹ̀lú determinant ni ọ̀yà ẹja wá ṣe nǹkan kan tí ó fi yé wa
ká pé n bá sọ pé ẹja amútalá ọkọ yìí ẹja amútalá kọ̀ọ̀kọ́ yìí tó bá yẹ pé determinant tó wà ní denominator yìí ẹja pè ní delta 1 ẹ pé delta 1 mi jẹ́ kí ni o b1 d1 b2 d2 a fẹ́ mọ ọ̀nà tó yàtọ̀ lè mọ gbà ṣe ni o mo bó ti yẹ bá so àjẹsí pé bóun ni wọ́n ṣe gẹ́ẹ̀tì delta 1 yìí ẹ dẹ̀ mọ̀ pé equation mi ni a1 x plus b1 y plus d1 is equal to 0 a2s plus b2y plus d2 is equal to 0 òun náà ni pé tó wáyé pé bá ti kọ system mi yẹn tó jẹ́ pé méjèèjì mo ti jẹ́ pé kí 0 mọ wà ní apá ọ̀tún mi yàní pé mo ti gbé wọn wọlé ajásí pé bó máa ti máa mọ delta 1 mi delta 1 mi ni pé màá máa clear èyí tó jẹ́ x mi báyìí màá máa mú coefficient méjì yòókù a b1 d1 b2 d2 ooo ẹ dákun sórí wa báwọn ọ̀yà fún ẹlẹ́ẹ̀kejì náà ṣe ń pa ní y minus y is equal to ṣe ń pé ta níbẹ̀ náà ni pé kí ni o a1 d1 a2 d2 ọ̀yà ṣe ń pé níbí báyìí náà ká pé bá pé lẹ́yìn náà ní delta 2 ká pé delta 2 mi tó náà wá jẹ́ kí ni o a1 d1 a2 d2 ọ̀yà táwọn lè mọ̀ bọ́n sí mọ delta 2 bí báyìí ajá sí pé fún delta 2 bí báyìí ṣe ń pé mo ní a1x a2x ṣe ń pé delta 2 mi ni pé a1 d1 a2 d2 òun náà ni pé wọ́n pa eléyìí tó jẹ́ ti y rẹ́ wọ́n wá mú kí ni o èyí tó jẹ́ ti x wọ́n pé a1 d1 a2 d2 mo bí agbálàyé yẹn yé bá ọ yẹ já mú tẹ́lẹ̀ kẹta náà ṣe ń pé tẹ́lẹ̀ kẹta náà ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún pé ẹgbẹ́ òsì pátápátá ọgbẹ́ ọ̀tún pátápátá ni pé a1 b1 a2 b2 kápapọ̀ òun ní delta naught kápapọ̀ ní delta naught tàbí nínú àwọn ìwé mìíràn ẹ rí pé irú èyí wọ́n máa ń pè ní delta s kó lè já máa rántí pé kí ni o x là ń cancel wọ́n máa ń pè léyìí ní delta y kó lè mọ̀ pé y là ń cancel bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ń pè léyìí ní delta tàbí delta naught kó lè mọ̀ pé eléyìí tó jẹ́ ti constant yẹn là ń cancel ṣe pé tó mú wa ní a1 b1 a1 b1 a2 b2 òun náà ni pé kí n cancel eléyìí tó jẹ́ constant term mú bí báyìí mo bí agbálàyé yẹn yé báyẹn so òun náà ni pé ẹ mọ́ dára yín láàmú tẹ bá nírú nǹkan báyìí a1s plus b1y plus d1 is equal to 0 a2s plus b2y plus d2 is equal to 0 so tí ẹ bá so in tí èsì mi ó mọ jẹ́ so tí intẹ́sì mi ó mọ jẹ́ báyìí òun náà ni pé mo lè mú yóò mọ jẹ́ x mi yóò mọ jẹ́ over so pé delta 1 is equal to minus y over what? Delta 2 is equal to 1 over delta naught. So tí yé is equal to 1 over delta naught. Kí dẹ̀ ni delta 1 mi mọ́ gbàgbé òun náà ni pé màá máa pa eléyìí tó jẹ́ ẹ̀sì rẹ̀ màá máa mú kí ni o àwọn yòókù yàní pé ti coefficient ti y àti ti constant term b1 d1 b2 d2 tó ti kí ni delta 2 òun náà ni pé màá máa pa ti y rẹ́ màá máa mú s àti ti constant term òun náà mọ jẹ́ kí ni a1 d1 àbí a2 d2 so delta naught òun náà ni pé kí ni o màá máa pa constant term rẹ̀ ń tiẹ̀ kí ni ọmọ òkun a1 b1 a2 b2 so n tí ọ̀jọ̀gbọ́n gbìyànjú láti sọ eléyẹn là ń pè ní kí ni o là ń pè ní Cramer's rule wọn là ń pè ní Cramer's rule ọyà ẹja fún alápẹẹrẹ kan kó lè jẹ òye wa yékéyéké nìsín mo ní 5s plus 2y plus 19 pé tí n bá fẹ́ wá simultaneous equation nísìnyí bùkátà láti mọ ọ̀sẹ̀ mọ́ lo elimination method mọ́ mo lè lo determinant method mi o pé nínú tí ó jà máa rántí answer náà pé s mi ọmọ jẹ́ kí ni o delta 1 àbí ẹjẹ́ ń pè ní delta s kó lè jà máa rántí is equal to minus y over delta y is equal to 1 over delta naught so ti yé bá ọ̀yà kí dẹ̀ ni delta x mi ṣe pé delta x mi ọmọ jẹ́ pé kí mo clear eléyìí tó jẹ́ s mi báyìí kí máa mú coefficient tó kù 2 4 19 17 delta y náà ni pé kí ni o kí mo clear eléyìí tó jẹ́ y kí mo mú ti x àti ti constant ọ̀yà ẹja mú
5 3 àbí 19 17 ọ̀yà determinant nǹkan òun náà ni pé kí ni o kí ẹ mọ clear àti constant term kí ẹ mọ pa constant term rẹ kí ẹ mọ mú àwọn yòókù 5 2 so tí yé bá 3 4 ọ̀yà ìjà mọ̀ ṣe mo dẹ̀ ti mọ̀ pé bó máa ti mọ fún wa determinant lè product element tó wà ní first diagonal yóò mọ fún wa ní kí ni o yóò mọ fún mi ní 34 minus 76 kí ni 34 minus 76 yóò mọ jẹ́ minus 42 kí ni 17 times 5 fún bíbá 85 19 times 3 57 òun mọ fún mi ní kí ni o 28 ilé ọjọ́ 20 minus 6 tí ń ṣe 14 tó di ẹ̀dẹ̀mọ́ gbàgbé lẹ́ẹ̀kan sí x over delta s minus y delta y 1 over delta naught so ajá sí pé x mi ó máa jẹ́ kí ni o kí ni delta x mi kí la get fún delta x mi minus 42 ọ̀yà minus y over 28 is equal to 1 over minus 14 ọ̀yà ajá sí pé kí ni x mi ó máa jẹ́ nísìnyí bó mo ṣe lè mọ x mi òun ni pé mo lè mọ x mi nísìnyí kí n má rí méjèèjì yìí papọ̀ yóò máa jẹ́ x over minus 42 is equal to what 1 over minus 14 so tí yé bá so tẹ̀ bá fẹ́ dá yín láàmú òun náà ni pé mo lè sọ pé lè ọmọ jẹ́ minus 14 is equal to minus 42 yóò mọ jẹ́ minus 42 divided by minus 14 tí ń ṣe 3 ajá sí pé s mi jẹ́ 3 o ọ̀yà bó mo ṣe lè mọ y mi tún náà òun náà pé mo lè má rí méjèèjì náà papọ̀ yóò mọ jẹ́ minus y over 28 is equal to 1 over minus 14 yóò máa jẹ́ kí ni o 14y is equal to 28 yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o 28 over 14 which is equal to 2 ajá sí pé x mi ó jẹ́ kí ni o ó jẹ́ 3 y mi dẹ̀ sì jẹ́ kí ni ó jẹ́ 2 mo bí àmọ́ àwọn àǹfààní eléyìí tó ṣe kí ni o eléyìí tó wà ń bẹ báyìí àmọ́ àwọn àǹfààní tó wà ń bẹ báyìí a dẹ̀ sì lè ṣe kí ni o a dẹ̀ lè wá òun náà ní pé ẹ̀kọ́ wá determinant ẹ dẹ̀ ṣe kí ni o wà wọn báyìí ẹ̀yà ta lè súré sí eléyìí fún mi so òun náà ní pé kápẹ́ bá nírú nǹkan báyìí o 2x 3y minus 14 òfin tẹ́lẹ̀ ló fẹ́lẹ̀ yìí náà ni pé ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbé gbogbo wọn wọlé ẹ̀bẹ̀ tí 0 mọ̀ wà níta dó ọ̀nà míì wà ọ̀nà mìíràn wà tó yẹ pé tẹ́ bá fẹ́ dára yín láàmú so ti yé wọn màá ṣàlàyé fún wa so eléyìí jẹ́ 3x minus 2y plus 5 is equal to 0 ẹ mọ́ gbàgbé a máa ní kí ni o a máa ní ẹ kọ́kọ́ find delta x yín delta x náà ni pé ẹ pa àwọn tó jẹ́ x rẹ̀ ń bí báyìí so ti m ti y lásán àti ti constant yóò mọ jẹ́ 3 minus 14 àbí minus 2 5 ẹ wá delta y náà so ti òun náà ni pé ẹ pa ti y rẹ̀ ẹ máa hàn tó kù 2 minus 14 3 5 àbí ẹ wá mú delta naught òun náà ni pé kí ni o ẹ pa ti constant rẹ̀ ẹ mú ti x àti y 2 3 3 minus 2 ẹ gbé tí n bá ṣe léyìí lọ sí ilé